ládọ́lù gbàyẹn tó ń jà wá sí òun ó ti bọ́lú pọ́n ṣe ó ti bá rẹ̀ ṣàṣe tiẹ̀ náà ló kàn òun olùgbàyọ̀ ṣeun oya Mr. tọ́kàndù gbàtàndù tọ́kàndù olùgbàyẹn tó ń jà wá sí òun tó bá sọ bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ ọkọ̀ yẹn tún dé ọba Rihanna tó bá wọnú ayé ẹ̀ àdúpẹ́ ṣáà tó bá ọdún ayé ẹ̀ àṣọgbó tó bá wọnú ayé ẹ̀ àdúpẹ́ ṣáà tó bá wọnú ayé ẹ̀ àṣọgbó olùpàyè Mr. tọ́kàndù Alhaji Wasiu Mr. tọ́kàndù tó bá sọ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ọkọ̀ yẹn tún dé bàbá Rihanna tó bá wọnú ayé ẹ̀ àdúpẹ́ ṣáà yóò tó bá wọnú ayé ẹ̀ àṣọgbó tó bá wọnú ayé ẹ̀ àdúpẹ́ ṣáà tó bá wọnú ayé ẹ̀ àtúnṣe tuntun àtúnṣe tuntun àtúnṣe tuntun àtúnṣe tuntun ọ̀rọ̀ entertainment and logistics àtúnṣe mi yó ìyẹn sábúlé ẹgbà àtúnṣe mi yó bàbá mọ́ríà number 1 Paul ibẹ̀ ṣáláwá ilé-iṣẹ́ wa tuntun nìyẹn Real Lounge tàbá ti fẹ́ ṣe fàájì bàbá mọ́ríà gbogbo ọmọ abúlé ẹ̀gbá ọ̀dọ̀ rí àdìgọ́ máa bọ̀ tàbá ti fẹ́ ṣe fàájì ọ̀dọ̀ rí àní máa bọ̀ ọ̀dọ̀ rí àní máa bọ̀ ọ̀dọ̀ rí àní number 1 Paul alọ́dọ̀ rí àdìgọ́ máa bọ̀. olùbáyọ̀ wá sí olùgá wa ọlọ́dọ̀ọ́rí àní máa bọ̀ number 1 Paul Street àdìbẹ̀rẹ̀ náà ṣàlàwà o ọ̀dọ̀ọ́rí àní máa bọ̀ mọ́rí aṣọ olómi tó jẹ́ pé mọ́rí aṣọ olómi tó jẹ́ pé omi ò tẹ́rẹ́rẹ́ omi ò ta rárá ibi tí ń bá náà sí o ọ̀nà ní ọ̀dọ̀ mi aṣojú ibi tí ń bá náà sí o ọ̀nà ní mo kí gbogbo ẹgbẹ́ onífújì tó ń bẹ níbí ẹ̀mẹ̀sì mi já àpò mo kí ẹgbẹ́ pẹ̀lú ti ka àjàwòrán yìí o gbogbo alọ́mọríà torí Ọlọ́run tí bá sọ fún ọ pé gbẹ́sẹ̀ sókè lókè ó yá má tẹ̀rí àmọ́lẹ̀ o. má tẹ̀rí àmọ́lẹ̀ o. àwọn ọmọ ríyá ò ní gbà o. àwọn pàdé ríyá ò ní gbà o. kílódé kọ̀ǹpútà ò ní gbà. Abíọ́dún mi yà bò ó. Balẹ̀ gbogbo ló pátá. Alájú Rashidi. Aláwọ̀ náà ò ní gbà o. Ó dẹ̀ má tẹ̀rí àmọ́lẹ̀ o. Adéwọ́rí ò ní gbà o. Má tẹ̀rí àmọ́lẹ̀ o. Ẹ ò Sàbákà ò ní gbà o. Sàbákà ò ní gbà o. Àlàbí Mìrìndà ò ní gbà o. Àlàbí Mìrìndà ò ní gbà o. Àlàbí Mìrìndà ò ní gbà o. Bíọ́dún ọlọ́tọ̀ ò ní gbà o. Tàfọ́mà Olúwo ò ní gbà ọmọ rẹ̀ o. Ẹ̀kọ́ sí mi dábẹ́ gọ́nigọ́nigọ́ni. Adéọlá wọ́ríọ̀ oníkálukú lóníṣẹ́ tó máa ṣe. Èmi ò yẹn sí mi jábì. Oníṣàlẹ̀ mi kọ́ Adéọlá wọ́ríọ̀ àti ìjáṣe àwọn ọlọ́mọ abúlé ìṣòro ọmọ abúlé ìṣòro. ọmọ abúlé ìṣòro.
Adéọlá àwọn ọ̀rọ̀ ọmọ abúlé ìṣòro ọpẹ́ bára ṣídù àlàyé wọ́n ti pẹ́tẹ́ pẹ̀rẹ̀ kọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́lẹ̀ òpèlè sí wọ́n pẹ́tẹ́ pẹ̀rẹ̀ kọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́lẹ̀ òpèlè sí. Mọ̀lẹ́ Adéọlá ọmọ làwọn ọmọ ògbólúwa Adéọlá wọ́ọ̀dì ọ̀dọ́ ọmọ ògbólúwa abúlé ìṣòro àlàyé ló náà ó èyí ti gáṣù àmúrin wá àná tó lùgbàyè tó ń jẹ́ wá sí òun ẹ̀gbọ́n yé túndé lẹ́rìn ọ̀rọ̀ ẹ̀gbọ́n òjò ó jẹ́ gbogbo ẹ̀gbọ́n òun náà OPC ní òun náà ó talẹ̀ àlàyé tiwa gbogbo ẹ̀ ló ń jẹ pọ̀ ó tún ń ṣe national bàbá lọ́jà o gbogbo super gbogbo ẹ̀ ló jẹ pọ̀ Adéọlá mi ọ̀rẹ́ àwọn bàbá mọ́ríyá ó ṣe òkàrẹ́ àwọn tí dáṣù àmú ìwà máa ń rẹ ẹ̀tọ́ solidarity forever solidarity forever ìdáṣù wà solidarity forever ìṣàwọn rẹ́sìbà ìṣàwọn rẹ́ sexy ọmọ tó Oya jọ́sọ̀ báyìí ọ̀pọ̀ faraṣídì lókè ọ̀pọ̀ faraṣídì lókè man police officer àwọn oṣù àlàyé tiwa ìjàṣìwà OPC connection ọmọ Gani Adams ló ná lọ ọmọ Gani ní Adams oṣù ìjàṣìwà mú ìwá oṣù ọmọ Gani Adams ló ná o lè ṣòkí pẹ́ wọ́n tún lè ṣàìta wọ́n lè ṣòkí pẹ́ wọ́n tún lè ṣàìta wọ́n wá ń ṣe specimen bí ọmọ àbòkù kò lè ṣòkí pẹ́ wọ́n tún lè ṣàìta kò lè ṣòkí pẹ́ wọ́n tún lè ṣàìta wọ́n wá ń ṣe specimen. Ọ̀yá o àlàyé ọ̀pẹ́ faraṣídì gbòógè ọ̀pẹ́ faraṣídì man police officer ọkọ̀ ọmọ ọlọ́lá woman police wọ́n kú ọkọ̀ ọba òdìṣà ẹlẹ́sẹ̀ àmì àṣà ọba òdìṣà ẹlẹ́sẹ̀ ọpẹ́ fàlàyé ṣẹ̀rí wọ́n fẹ́ paná iná wa